aṣíwájú ẹgbẹ́ òṣèlú New Nigerian People Party NNPP Alhaji Buba Galadima ó mà ti tú àṣírí wípé gbogbo ọ̀nà gbogbo ọgbọ́n ni olùdíje fún ipò ààrẹ tẹgbẹ́ òṣèlú PDP Alhaji Atiku Abubakar ìlú mà fi ń wà tí olùdíje fún ipò ààrẹ tẹgbẹ́ òṣèlú NNPP àwọn ìyẹn sẹ́nẹ́tọ̀ Rabiu Musa Kwankwaso tí yóò fi juwọ́ sílẹ̀ fún nínú ètò ìdìbò ààrẹ ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí. Lásìkò tí Buba Galadima ń sọ̀rọ̀ lọ́sẹ̀ tó kọjá ẹ̀ inú jẹ́ kó di mímọ̀ pé àwọn gbajúmọ̀ Aafaa mẹ́ta kan ìní Atiku Abubakar ló rán sí Kwankwaso pé kó juwọ́ sílẹ̀ fún òun kókó gbogbo èrò ẹ̀yìn ẹ̀ kókó fóun kóun lè jáwé olúborí nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ yìí o. Buba Galadima tóun àti Kwankwaso ti jọ wà ní ẹgbẹ́ òṣèlú PDP àti APC tẹ́lẹ̀ ó wá jẹ́ kó di mọ̀ pé Atiku kò dúró sórí àwọn Aafaa yìí nìkan ó tún rán àwọn gbajúmọ̀ balẹ̀ Hausa àti olórí orílẹ̀-èdè yìí kan sí Kwankwaso pé kó juwọ́ sílẹ̀ ṣùgbọ́n tó láwọn kò gbà o. Ó ní nígbà tó ti àná àwọn gbajúmọ̀ Aafaa mẹ́ta ilẹ̀ Hausa ìwá wọ́n ní í ṣe làwọn sọ fún wọn pé aṣọ Aafaa tí wọ́n wọ̀ yún àlùkìńbàrí táwọn Aafaa máa ń wọ̀ ni làwọn pọ́nlé o. Wọ́n ní tó bá wá lọ́jọ́ míì ká ní wọn wọ aṣọ Aafaa ni àwọn ò bá dá wọn sí òò táwọn yóò lù wọn nítorí pé àwọn ò lè juwọ́ sílẹ̀ fún Atiku Abubakar. Buba Galadima wá tú àṣírí ńlá ó ní tí wọn bá mọ iye owó tó jẹ́ bílíọ̀nù tí Atiku ti gbé fún àwọn ọba ilẹ̀ Hausa àwọn olórí orílẹ̀-èdè yìí kan nílẹ̀ Hausa àti àwọn gbajúmọ̀ Aafaa láti fi bẹ Kwankwaso pé kó juwọ́ sílẹ̀ ó lẹ́nu máa yẹ àwọn èèyàn gan o táwọn èèyàn ó sì mérí pé ń bo Atiku ti rí adúrú owó yìí tó sì ń gbé tó gbé fílẹ̀ fún àwọn èèyàn láti jẹ́ kí ẹnìkan ṣoṣo péré kó juwọ́ sílẹ̀ fún òun. Ṣùgbọ́n Buba Galadima wá ní ẹgbẹ́ òṣèlú NNPP àwọn kò ń ṣe ilẹ̀ Hausa nìkan pàápàá Kánò làwọn ti lẹ́sẹ̀ ńlẹ̀ ó ní gbogbo Nàìjíríà ni táwọn yóò sì jáwé olúborí ó ní kò mọ́pọ̀ lọ́wọ́ fẹ́nikẹ́ni tó bá ronú láti sọ pé òun ò dìbò fẹ́ ẹgbẹ́ òṣèlú APC àti PDP ó lẹ́ni tó bá dìbò fún wọn ó ní gbígbà pẹ́ni náà ò ní rònú tí ò máa tó ń ṣe ni ó láwọn ẹgbẹ́ méjèèjì ti bà Nàìjíríà jẹ́ tó sì ní àsìkò ti tó kí wọ́n gbogbo èèyàn dìbò fún ẹgbẹ́ òṣèlú àwọn tó jẹ́ NNPP. Látìgbà tí Buba Galadima tó jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ kòríkòsùn ààrẹ Muhammadu Buhari kí àárín wọn tó dàrú tó ti tú àṣírí tí ẹnu yẹ àwọn èèyàn pé bí Atiku bá ná bílíọ̀nù lé àwọn ọba àtàwọn Aafaa ilẹ̀ Hausa lórí èwo ni yóò wá ná lásìkò ètò ìdìbò gan ìní Atiku Abubakar tàbí àwọn agbẹnusọ ẹ̀ wọn máa fèsì sí ọ̀rọ̀ yìí yálà ó jẹ́ òótọ́ tàbí ó jẹ́ irọ́ tọ́pọ̀ èèyàn sì ń wò wípé kó má lọ jẹ́ pé òótọ́ ni Galadima ń sọ nígbà tí Atiku tó fẹ̀sùn kàn kò lè sọ̀rọ̀.